ẹ̀bá odò ni mo wà ní ọjọ́ tòní lọ́nà oko tí mò ń jókòó de Àjàní. Ẹ mọ̀ pé láyé ìgbà náà àwọn olólùfẹ́ tí wọ́n bá rán wọn ṣẹ́ pé kí wọ́n rè ìwé ẹ̀gẹ́ bí bàbá mi ti rán mi pé kí n rè ìwé ẹ̀gẹ́ ní ìsìn lóko, wọ́n wà dúró de olólùfẹ́ wọn lábẹ́ igi ni wọ́n wà sáré sọ̀rọ̀ lẹ́bàá odò. Oko bàbá mi ń bẹ ní iwájú lọ́hùn tí wọ́n ti ní rè ìwé ẹ̀gẹ́. Àmọ́ àyájọ́ olólùfẹ́ Valentine ọjọ́ òní ni sáwa náà wà ní sọ̀rọ̀ ọ̀fẹ́ wa lábẹ́ igi ká sáré sọ gbogbo ọ̀rọ̀ wa ká mọ ibi tí ó kọjú sí. Torí náà sálàáfíà lẹ́wà ṣe dáadáa ni mo bá yín. Ẹ ti rí bí mo ti tò pọ̀ lónìí pé ọjọ́ tòní yóò lágbára, ọjọ́ àyájọ́ olólùfẹ́ ni. Bí mo ti wá ń jókòó de Àjàní kó tó di pé yóò dé bí tí mo fojú mi sọ́nà nù. Ẹ jẹ́ n sáré sọ nǹkan kan fún yín. Tọ́ ìtàn kékeré yìí nípa àwọn ọ̀rẹ́ kan tí wọ́n ń gbé ní erékùṣù tó dá wà ní ayé ìgbà kan. Kí ló kọ wọn? Ayọ̀ ń bẹ ń bẹ, ìbínú, ìdùnnú, ìbànújẹ́, ọrọ̀, ọlá, asán, gbogbo wọn sápọ̀ tí wọ́n jọ rẹ̀ tí wọ́n ń gbé erékùṣù tí mò ń sọ tó dá wà níbi ẹ̀gbẹ́ omi. Tọ́ bí gbogbo ayé ti ń lọ tí gbogbo nǹkan ń lọ ní mẹ̀lọmẹ̀lọ, ó wá dọjọ́ kan ni lọ́dún náà lọ́hùn ní wọ́n bá ní àwọn tí mọ̀ wojú ọjọ́ bá ní erékùṣù yóò wà láwọn mọ̀ ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ gbogbo ọbẹ̀ ọmọ rí ni yóò rì wọlẹ̀ yóò rì wọmi yóò rì wọmi bíi ti báwo. Gbogbo wọn kí wọ́n ṣe kíni kí wọ́n kú òǹbẹ, tí wọn ò bá ti kú òǹbẹ o tí sun omi bá ti dé yóò gbé gbogbo wọn lọ ni tó ń kálukú ó kú dànù. Rí bíi ti bó gbogbo wọn bá mú ọkọ̀ ojú omi wọn tó ń kálukú bá sá kúrò kí ibẹ̀ ó tó rí. Ó wá ku ìfẹ́ nìkan ṣoṣo. Ìnífẹ́ wá ní òun wà ṣe máa sá lọ bíi ti bó òun ò dá dúró síbí ni òun ò lọ bí kankan o. Gbogbo wọn ní ọkọ̀ ojú omi òun kálukú ti kìtì ẹ̀ mọ́lẹ̀ tóun tẹ́nu ẹ̀ àmọ́ bọ́rọ̀ ti ṣe rí. Ẹnìkan sá mú ọkọ̀ ojú omi tìfẹ́ ó kì í mọ́lẹ̀. Torí náà òun nìkan ló dá wà ní erékùṣù tí ó ti bẹ̀rẹ̀ sí rì. Ọ̀sọ́kọ̀ ojú omi tí ó kulẹ̀ fi gbé lọ ọ̀sá wà ń bẹ. Ó ti wá wo wájú ló bá rí ọ̀rọ̀ tí ń gbé ọkọ̀ ojú omi tiẹ̀ kọjá. Ló wá pariwo pé ọ̀rọ̀ ọ̀rẹ́ mi ṣàánú mi dúró kó gbé mi bí ti bẹ̀rẹ̀ sí rí. Èèyàn bá ní àrárá kọ̀mọ̀sáyé gbogbo góòlù fàdákà gbogbo ẹ̀ tó ń kó sínú ọkọ̀ kí gbogbo ẹ̀ wá rí irọ́ wo ẹlòmíì ń bọ̀ lẹ́yìn kọ́ tẹ̀lé yàn. Nífẹ̀ẹ́ tó ṣe látajú kan ni ló bá rí ìbànújẹ́ tí ń bọ̀. Ìbànújẹ́ dákun kí òun darapọ̀ mọ́ ọ lọ sí ibi kóun tẹ̀lé ọ lọ ilẹ̀ gbígbẹ kẹ̀kẹ́ mi òun ó lè bá a dé kó má bàa kú sí ibi tómi ó ti rí. Ìbànújẹ́ bá ní wo inú òun tiẹ̀ ti bàjẹ́ ju kó tẹ̀lé òun lọ jàre ìbànújẹ́ dorí òun kodò kó wọn mọ̀ dá lọ. Nígbò tó wájú ló bá rí ayọ̀ tiẹ̀ rí bó ti ń pariwo tífẹ̀ ti ń pariwo ayọ̀ gbé mi ibi tí ń rí ayọ̀ inú tiẹ̀ ti dùn ju òun ò tiẹ̀ gbọ́n tífẹ̀ ń sọ tiẹ̀ ló ń bá tiẹ̀ lọ. Bó ti wá kú díẹ̀ kí erékùṣù wọn ó rì tán bẹ́ẹ̀ ni ìfẹ́ kan gbọ́ bàbá arúgbó kan tó sọ̀rọ̀ ni tó yá mọ́ bọ̀ ń gbé ọ. Ẹni tó wá ọ̀nà tó òun ó ti ṣe kíni tẹ́mi òun ó ti là kò tí ẹ̀ béèrè orúkọ wọn kò béèrè pé ta ní sọ̀rọ̀ ọkàn wọnú ọkọ̀ ojú omi ni bàbá arúgbó ìbágbedélẹ̀ gbígbẹ. Ó wá bẹ̀rẹ̀ sí ní ìwòpẹ́ dákun bóun bá tiẹ̀ wá ní kó ń dúpẹ́ lọ́wọ́ olóore òun ẹ̀ ń gbọ́ kí ló kọ rẹ̀ ẹ̀ ń gbọ́ ta lọ́rùn ńlọ òun ọ̀mọ bóun ó ti wà. Ó ti dé orílẹ̀ gbígbẹ ló wá pàdé ọgbọ́n. Ó wá lọ bá ọgbọ́n pé dákun bàbá àgbàlagbà kan ní ọ̀ràn lọ́wọ́ tó gbé òun débi kí ló kọ wọn. Ìyẹn bá ní àkókò ni bàbá arúgbó tí ó ràn lọ́wọ́ débi. Ìfẹ́ bá ní tọ̀. Torí náà kókó tí ń bẹ nínú ìtàn kékeré tí mo fẹ́ sọ Àjàní ti fẹ́ súnmọ́ bí kémi náà wá lọ sí Valentine bẹ́yìn náà ti ń ṣe níbi tẹ́ ẹ bá wà. Ó túmọ̀ sí pé nígbà tí ìfẹ́ bá kọ́kọ́ bẹ̀rẹ̀ láàrin àwọn èèyàn méjì yóò rọrùn. Ebi kẹ́ máa pàdé ara wọn lẹ́gbẹ̀ẹ́ igi ni kẹ́ máa pàdé ara wọn lẹ́gbẹ̀ẹ́ ògiri lábẹ́ igi nínú ilé wọ́n mọ̀ rẹ́rìn síra wọn inú wọn mọ̀ dùn wọ́n mọ̀ sọ̀rọ̀ fẹ́. Àmọ́ nígbà tọ́rọ̀ bá wọnú ọ̀rọ̀ tán gbogbo àwọn tó le kókó lálá yóò bẹ̀rẹ̀ sí mọ́ farahàn wọ́n mọ̀ mọ́ra wọn àṣìṣe òǹkálùkù wọn bẹ̀rẹ̀ sí mọ́ rí ìdíẹ̀kudẹ òǹkálùkù wọn bẹ̀rẹ̀ sí mọ́ rí ọ̀rọ̀ owó mọ̀ ṣẹlẹ̀ àwọn nǹkan tó lágbára èyí ò ní pé àkókò ní ìdánwò tífẹ́ ọ̀là kọjá láti fira rẹ̀ hàn bóyá òun kojú òṣùwọ̀n tàbọ̀rọ̀ orí ahọ́n lásán ni. Torí náà bá ti ń ṣe àyájọ́ Valentine lọ́jọ́ tòní
ẹ̀jẹ̀ á ṣọ́ra ẹ̀jẹ̀ á rọra ṣe ẹlòmíì ò mọ̀ ṣe kíni máa kọ́lé bẹ̀rẹ̀ fún ọ bí adìyà tó bá fẹ́ bá àgbẹ̀ bọ̀ sùn máa kọ́lé bẹ̀rẹ̀ fún ọ máa ra rẹ̀ bẹ̀rẹ̀ fún ọ nígbà bá wá gùn tán tágbé bọ̀ wá ní ilé tó ọlọ́kọ̀ fún mi dà yóò wá mọ níbo mo ti fẹ́ kọ́lé fún ọ sí oríṣẹ́ lápá mi ni torí náà tá a bá nílé parí ká mọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ tó yìí ká rọra ṣe ìfẹ́ ìṣèrìn àjò ọjọ́ kan gẹ́gẹ́ bí ìtàn ti sọ fún wa àkókò ẹni tí ó fi ìfẹ́ hàn nígbà tó bá ti la oríṣiríṣi ìrìn àjò kọjá àti ìdojúkọ bóyá lóòótọ́ ni ìfẹ́ hùn àbúrò rí ahọ́n lásán ni ìmọ̀ tó mọ rí nígbà kan tí ọ̀pẹ mọ́ ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín pàdé rẹ̀ láyé Yorùbá ní sọ pé ẹ̀jẹ̀ á ṣe jẹ́jẹ́ kẹ́ẹ̀sì mọ́ gbàgbé àti tẹ̀lé wa kẹ́ẹ̀ sọ̀rọ̀ ń pa fọ́nrán wa fáwọn ọ̀rẹ́ yín káwọn náà lè ṣe kíni kí wọ́n lè mọ tẹ̀lé wa ká lè mọ kò sí lórí ìkànnì ó dàbọ̀.